Hello. Hello. Ẹ kálẹ́ mà. Radio. Ẹ kálẹ́ sà. Ṣé single mother ni yín mà? First daughter ni single mother. Okay, mommy, à ń gbọ́ yín. So, ó wá bí ẹni tó fẹ́ ọmọ ṣífù kan ní ìlú wa lọ́hùn. So, ìgbà tí kó tó Èkó lọmọ yẹn wà tẹ́lẹ̀. Ìgbà tí ọmọ yẹn wá fẹ́ travel tó fẹ́ wá ìyẹn ọkọ tó bí ọmọ fún yẹn òun ló bá ṣe tíkẹ́ẹ̀tì bọ̀ ọmọ mi ló ní property mọ́tò ọmọ yẹn ta Camry yẹn. So ó wá kówó yẹn fún bọ̀bọ̀ yóò ṣàbà ṣe tíkẹ́ẹ̀tì. So ó wá ní pé kó tó di pọ̀ máa travel ó ní pé bàbá ẹ̀ ara àwọn olóyè ìlú ọ̀dọ̀ wa ní Èkìtì ni wá. So bàbá yẹn wá ní pé kó wá sí Èkìtì pé òun fẹ́ rí ọmọ yẹn wá being the first time ọmọ yẹn ra gbogbo nǹkan ó ra aṣọ ó ra provision toró lóyè ní bàbá yẹn. So ọmọ yẹn wá kó lọ. So ọmọ yẹn padà sékòó ọmọ yẹn ṣífù tún wá pé dọ́tà mi pé kó tó bá mọ̀ pé o fẹ́ fẹ́ ọmọ wọn pé o ní láti tún padà wá sí Èkìtì wípé kó wá kíyàwó kó ẹ̀gbámì ẹ pé ó bọ́ra ìyàwó òun máa tẹ̀sí ó ṣe nǹkan oṣù ní lójú ìyàwó kó tó di pé wàá padà. Ọmọ mi wá pè mí mo wá níbo ni wọ́n ti ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn pé láyéláyé kò gbúdọ̀ lọ fi nǹkan oṣù hàn anybody o. So ọmọ yẹn by the time tọmọ yẹn máa travel kúrò Nàìjíríà oṣù yẹn kò ní jẹ. Bàbá yẹn wá insist pé bàbá yẹn wá ní òun ò gbà kí ọmọ kó ìgbà tọmọ yẹn bímọ. Bàbá yẹn wá travel kúrò ní Èkìtì ó lọ bá wọn nílùú ó lọ ó ṣàn káàkiri ó dẹ̀ jẹ́ ká mọ̀ nítorí àwọn èèyàn náà sọ ọkọ ọmọ mi wá sọ fún mi pé kò sẹ́ni pé bàbá àwọn ara àwọn tó wà nínú ayé yẹn ní pé kò sí nǹkan tí fífò bá ti sọ ní abẹ́gẹ́ o ní pé kò sẹ́ni tó ń fọwọ́ padà ẹ̀ lójú. Bàbá yẹn wá pè mí ọmọ yẹn ò tí ì bímọ ńgbà yẹn bàbá yẹn wá pè mí pé grandmami mo ní sáà ẹbí Ọlọ́run kan bà lé mi lọ́jọ́ yẹn ni bàbá yẹn wá sọ wọ́n ní mi ìgbúdọ̀ jà mi ìgbúdọ̀ sọ̀rọ̀ tó ṣe tó lágbára jù. So bàbá yẹn wá pè mí pé mọ́mì kí nǹkan tó ń fẹ́ sọ fún mi yìí o wípé tó bá jẹ́ pé ọmọ mi ló máa la ọmọ òun ní àgàn wípé sòfà tí ò wá dúró sí ọ̀dọ̀ wọn ní Èkìtì kó fara káyì kó ṣe nǹkan oṣù lójú ìyàwó nǹkan tó di kó máa lọ bá ọmọ onílùú ibi tó wà pé àwọn ò ní gba ọmọ mo ṣáà ṣe yẹ sà ó lóun àtò pékinní kan òun ò ṣáà gba òun àwọn ò fẹ́ ó máa ń control gbogbo àwọn ọmọ ẹ̀ ní. So ọmọ yẹn ọkọ ọmọ mi wá ní pé kò ìgbà tí ọkọ ọmọ mi wá sọ fún ọmọ mi yí pé ó bẹ́tà kó relocate kúrò ní ìlú ibi tó wà ọmọ mi wá relocate lọ sí ìlú mi ó kúrò nílùú yẹn torí bàbá yẹn ní òun fúnra ara òun lòún wà kẹ́rù ọmọ mi bọ́ síta. So to cut the story short ọmọ mi relocate kúrò bẹ́ẹ̀ ọmọ yẹn ti dàgbà ń sìn ọkọ ọmọ mi kò rí ọmọ yẹn rí títí tọmọ ọmọ ti dàgbà báyìí. So bàbá yẹn adẹ̀ ń gbọ́ fìrìfìrì pé bàbá yẹn ti kú torí gbogbo bí káàdẹ̀ ti lọ́n pè wọ́n ní tí bàbá yẹn ò bá gbéṣẹ̀ wọ́n ní kò kì í jẹ́ kó pé òkú tí ọmọ ẹ̀ kò lè rántí ọmọ tí ọmọ bí fún bí ọmọ ti lọ remarried ọmọ ti settle down bọ̀ ọmọ yẹn ìgbà tó ti bàbá ti deny pé tí bàbá ti sísè pé òun ò gbà ọmọ òun kò fẹ́ ọmọ mi so ọmọ ọkùnrin lọmọ fi ọmọ bí so ọmọ dẹ̀ decide pé orúkọ bàbá orúkọ ọkọ mi orúkọ bàbá ọkọ mi ni ọmọ wa ń jẹ́ so èmi ọmọ tá bá ti wá pè mí mo wá ń sọ pé àwọn pípù yìí wọ́n máa wà kò jẹ́ orúkọ àjẹkọ́ ọmọ yẹn kó jẹ́ orúkọ ọkọ tí tọmọ fẹ́ bọ̀ orúkọ bàbá orúkọ ọkọ mi ni ọmọ ń jẹ́. Mo wá ní pé ṣé tán bá wá wípé kí la lè ṣe torí títí ọmọ ti fẹ́ wọ ayé institution ní kì í ṣe bí ni wọ́n wà pé ọmọ ti fẹ́ wọ ayé institution pé ṣé ká welcome wọn ni àbí ọmọ ti ẹ̀ sọ pé ní ìgbúdọ̀ pé wọ́n pé tán bá pè ní jẹun kó ṣe ṣépè sí wọn ni
ìyẹn mo ní pé kí ni mo fẹ́ gbọ́ ìtọ́ni látọ̀dọ̀ yín sà. ẹ ṣé mọ́mì ẹ pè fún wa mà ẹ pè fún wa mọ́mì Yes, sir. ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ kú ọ̀rọ̀ ọmọ Yes, sir. ẹ máa sọ́lẹ̀ pẹ́pẹ́ lágbára Ọlọ́run àgbékalẹ̀ yín yé wa dáadáa ó yé wa dáadáa ṣé bọ́mọ tiyín náà ti rìn má rìn báyìí ó ti mú fún ọ pẹ̀lú ìgbésí ayé Bẹ́ẹ̀ni ẹ̀ sà, bẹ́ẹ̀ni sà. arákùnrin yẹn náà ti má rìn ibi tó Ó náà ti wà rì má rì. ǹjẹ́ arákùnrin yẹn àtọmọ tiyín wọn jẹ́ wọ́n máa ń pera wọn. Rárá wọn ò pera wọn mọ́ rárá tipẹ́tipẹ́. ọmọ yẹn tọmọ ọdún mélòó báyìí. Ṣé ọmọ mi? Eh, Ó ti ń lọ No, 40 something sà. ọmọ tí wọ́n bí yẹn ń kọ́ kí ni age ẹ̀. Ọmọ mi ó ti 11 sà. ẹ ṣe mọ́mì kí ni èdè pàtàkì tẹ́ ṣe ń jẹ́ kọ́mọ yẹn jẹ́ orúkọ ọkọ tiyín tẹ́ ẹ̀ jẹ́ kó jẹ́ orúkọ bàbá ẹ̀ ń gbọ́ yẹ kó bàbá ẹ̀ accept ẹ̀ bàbá tó bí accept ẹ̀ bàbá ni o accept ẹ̀ ńgbà yẹn torí nǹkan tó sọ̀rọ̀ àǹdẹ̀ ìrìn àjò yẹn kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé orúkọ ọmọ tiyín lẹ fún ọmọ yẹn kí ló fà á tẹ́ fi ṣe bẹ́ẹ̀ àṣà nídìí. Tó fà á ni pé nígbà tí bàbá yẹn tó pè mí pé àwọn ò fẹ́ pé àwọn òun ò fẹ́ àti ayé ẹ̀ àtàyè ẹ̀ àwọn ò fẹ́ tó bá ọmọ ló máa lágàn fún òun fẹ́ anything from. n tó ṣẹlẹ̀ náà ni pé mọ́mì ìgbà yẹn náà mà mọ́mì ẹ má bínú o àtẹ̀yìn àti dáàdì ń gbà yẹn náà inú ń bí ẹ̀yin náà ń gbà yẹn náà àbí bẹ́ẹ̀ kọ́ mà inú ń bí ẹ̀yin náà ń gbà yẹn náà inú tó ń bí ẹ̀yin náà lè sọ pé kò tiẹ̀ wà ní jórúkọ yín orúkọ wa ni ó máa jẹ́ mọ́mì mo parọ́ bẹ́ẹ̀ kò bẹ̀rẹ̀ parọ́. bó ṣe rí nìyẹn ìgbà tẹ́yìn náà bá dàgbà tẹ́ ìdàgbà dé àwọn stage kan nínú ayé lẹ́sẹ̀ wá ní aláìsí wípé ṣó yẹ kẹ́ ẹ ṣe báyìí àbí kò yẹ kẹ́ ẹ ṣe báyìí àbí bẹ́ẹ̀ kọ́ mọ́mì. Bẹ́ẹ̀ni sà. n tó ń ṣẹlẹ̀ ń sìn nìyẹn mà ẹ bá ti jẹ́ kó jẹ́ orúkọ bàbá ẹ̀ ń gbòye kí bàbá ẹ̀ accept ẹ̀ tó ti yẹ yín bàbá ló dàrin àjò yẹn rú wọn ò sọ pé àwọn òjò fẹ́ra wọn àbí bẹ́ẹ̀ kọ́ mà ẹ bá ti jẹ́ kó jẹ́ orúkọ bàbá ẹ̀ ẹ wá gbọ́ mi mà o wọ́n lè wá wọ́n dẹ̀ tún lè má wá mọ́mí ṣe ń gbọ́ mà ṣe rí tán bá padà wá ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ẹ ló wà lọ́mọ ọdún mélòó báyìí. 11. òun náà kì í ṣọmọdé mọ́ nígbà tó bá yá ń sìn àwọ̀ 18 years àwọ̀ 20 years tó bá ti di adult tán mà ẹnìkankan nínú wa a lè sọ pé ọmọ yìí ṣe báyìí mọ́ a kàn lè gbà nímọ̀ràn ni lábẹ́ òfin ó lè take decision fúnra rẹ̀ pé nǹkan báyìí ni mo fẹ́ ṣe a kàn lè gbà nímọ̀ràn ni tán bá padà wá ń sìn náà ìyá arákùnrin yẹn tó bá padà wá ẹ believe pé ẹ lè dá sọ̀rọ̀ yẹn much ọ̀rọ̀ yẹn ó wà láàrin arábìnrin tó bí ọmọ fún un tí í ṣe ọmọ títí yín àti òun àti ọmọ tí wọ́n bí. mọ́mí ẹ̀gbọ́n kan tí mò ń sọ mà. Mo ń gbọ́ sà. àwọn méjèèjì lè fojú kanra wọn lọ́la ń sìn ìyẹn arákùnrin tó ti lọ yẹn àti ọmọ tí yín tó náà ti move on yẹn ṣó ti yẹ yín mà. kí ìfẹ́ yẹn padà wípé kán fẹ́ra wọn kọ́ o kó padà pẹ̀lú nǹkan tó ti wà láàrin àwọn méjèèjì. bẹ́ẹ̀ mo sọ fún yín tí ó wá di pé ìsọ́kè mi ìfẹ́ ń gbà yẹn náà ebi náà sọ pé mi ìfẹ́ ń gbà yẹn tó náà méjèèjì ń sìn wọn jà tú kámà bàbá yẹn ló dá gbogbo ẹ̀ sílẹ̀. ẹ̀yin ti wá bínú tán ló sì jẹ́ pé kò jẹ́ orúkọ arákùnrin yẹn ìyẹn lè dùn arákùnrin yẹn ìyẹn tó bá jẹ́ tó máa ń wẹ̀yìn wò kó n fẹ́ lọ́mọ kan bì kan ó lè dùn pé wáyé tí ẹ̀jẹ̀ kó jẹ́ orúkọ mi ṣé mi kọ́ ló bí fún ni. ìtẹ́yìn náà kan sọ ni pé ìwọ náà ò ní bínú ni o inú ń bí àwa náà ń gbà yẹn náà ni bó ṣe bí ní àjọ ọmọ tiwa náà ṣe rí. tán bá padà wẹ̀ lè fún ọ lépè ẹ̀ lè ṣe kankan náà kì í ṣe fọ́ọ̀tì arákùnrin yẹn ó dẹ̀ hàn sẹ́yìn náà mà àbí àdé gbogbo tó bá ń ṣẹlẹ̀ pàtàkì bá dá kátàyé yanjú ẹ̀ kì í bá yes ẹjẹ́ àtàyé yanjú ẹ̀ kátàyé yanjú ẹ̀ torí àgbékalẹ̀ yín sìn náà ẹ̀yin ò kì í ṣe èèyàn burúkú ní sáìdì ọ̀dọ̀ tiyín bàbá yẹn náà dẹ̀ ni àwọn náà kì í ṣe èèyàn burúkú bọ́n ṣe ń lò gbèsè ayé tiwọn pẹ̀lú àwọn ọmọ tiwọn nìyẹn màá sọ gbólóhùn kan lórí ètò lálẹ́ yìí ẹ lo màṣẹ ìpalẹ̀ kò dé ní abẹ́ ìṣílẹ̀kùn máa ó. ṣé ẹ wà pẹ̀lú mi mà. bẹ́ẹ̀ ni sà. gbogbo tẹ́ ẹ̀ ṣe yẹn ń jáde lórí afẹ́fẹ́ ni mà. no mo ń gbọ́ mo wà pẹ̀lú yín. ẹ gbọ́ gbólóhùn tí mo fẹ́ sọ yìí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbàlagbà nínú ayé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹ̀yin bàbá wa
ẹ̀yin màmá wa èyí tí mo fẹ́ sọ yìí ẹnu mi ò gbà á ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ torí àwa tá a jí ọmọ sí yín ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ Paul bàbá dúdú kò sí ẹ̀dá náà láyé kò tí ì sí ẹ̀dá náà lábẹ́ sánmọ̀ tí Ọlọ́run dá tí ò ní nǹkan tí fi ń darí ayé bẹ́ẹ̀ni àṣírí kò tí ì sí ẹ̀dá náà tó o bá ti ní tó fi ń darí ayé dandan ni ayé máa darí ẹ bẹ́ẹ̀ mo sọ fún yín tó o bá ní tó fi ń darí ayé dandan ni ayé ò darí ẹ tí ayé bá dẹ̀ darí ẹ kábíyèsí rẹ̀ Elédùmarè kò yẹ wọn ó bírú ẹni bẹ́ẹ̀ lókè pẹ̀ láyé tó bá padà wá ọ̀rọ̀ yẹn mi fẹ́ sọ́jú bẹ́ẹ̀ lọ ó ti yá àwọn tó jẹ́ ọlọ́gbọ́n ayé tó bá padà wá mà ṣé ọkọ yín ṣì wà láyé mà. rárá wọ́n ti lè. ẹ ṣe Ọlọ́run ní fi yín lẹ̀ mà ẹ ti wà nípò kẹ́ ẹ má bínú mọ́ ẹ ti wà nípò kẹ́ ẹ jèbù rẹ́ ẹ ti wà nípò kẹ́ ẹ mọ́ táyé ṣe lọ Ọlọ́run ní fi yín lẹ̀ mà pẹ̀lú agbára Ọlọ́run.